wípé ẹ̀rọ ajé bá gbogbo àgbáyé o. Ẹni tó ń wá owó á rí owó. Ẹni tó ń wá ọmọ á rí ọmọ. Ẹni tó ń wá iṣẹ́ á rí iṣẹ́. Ẹni tó ń ṣòwò á bóde pàdé. Àwọn olé ò ní fàya. Ó sọ pé ìlú Ode-Ule City tó ń padà wá sí ìlú òun yìí wọ́n máa gbòòrò sí ni. Wọ́n á máa rí bá ti ṣe. Wọ́n á máa rọ́nà gbégbà. Àti ọmọdé àti àgbà àti gbogbo ọba ìlú àti gbogbo olóyè ìlú ọkàn wọn á balẹ̀. Ìlọsíwájú ó máa túbọ̀ dé bá ìlú. Gbogbo ìlú tó wà ní agbègbè wa náà láti orí Ìráyè, Òdì Rẹ́mọ, Ẹ̀pọ̀ṣọ̀, Ògèrè, Ìpárà, Ìṣàrà, gbogbo tó wà ní Rẹ́mọ náà, gbogbo ìlú tó wà ní Rẹ́mọ, gbogbo tó wà Legusen State, agbóhùnlógó wà ní ilẹ̀ Káàárọ̀-Oòjíire àti gbogbo Nàìjíríà. Ẹ̀rọ adé bá wa mẹ́. Ẹ̀rọ adé bá wa mẹ́. Láti ọjọ́ 21 tí a ti bẹ̀rẹ̀ sí ṣe àkànṣe ìwúre fún gbogbo ìlú àti gbogbo ayé àti gbogbo àwa oníṣẹ̀ṣe àgbáyé. Ire náà á mọ́ wa o. Ire náà á mọ́ wa o. Ire náà á mọ́ wa o. Gbogbo ogun tó ń jà ní káàkiri ayé, pàápàá ogun tó ń jà ní Ukraine àti Russia, ẹ̀rọ adé bá wọn bẹ̀. Torí kò síbi tí mímí ogun náà tí ó tàn dé. Mímí wọn ibi tó jẹ́ pé oúnjẹ tí à ń jẹ ibẹ̀ ni wọ́n ti ń wá. Gbogbo àwọn mímí ogun yẹn wọ́n á sinmi ogun ìjà. Àwọn tí wọ́n ń jà ní ọ̀dọ̀ wa náà, àbí Boko Haram ni o, àbí bandit ni o, àbí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn, IPOB ni o, gbogbo ẹ̀ ogun wa lọ sílẹ̀. Àríbá ti ṣe, àrọ́nà gbégbà, ọkàn wa balẹ̀. Ogun àìsí owó á kúrò lọ́rọ̀ wa. Ogun àìríṣẹ́ á kúrò lọ́rọ̀ wa. Gbogbo bá ṣe ń fà á máa jánà. Gbogbo àwọn tó wà ní òkè òkun tí fún ìdí kan àbí kejì tí wọn ò lè wálé wá ṣọdún, àlàáfíà náà wọn máa wà. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé tí kò àìsí owó àti gbogbo tó ń lọ, gbogbo á lọlẹ̀. Níwòye ọdún tó ń bọ̀, ayọ̀ àtàlàáfíà láti máa ṣọdún yìí. A fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba wa tí wọ́n bá wa gba ìṣẹ̀ṣe àgbáyé wọlé débi wípé wọ́n fún wa ní ọlídé. A dúpẹ́ lọ́wọ́ wọn. Ọpẹ́ náà làwọn máa dá o. Àwọn ibi tó ètò kù sí torí ọlídé ẹyọ kọ̀ọ̀kan ni a máa gbà lọ́wọ́ ìjọba. Àwọn ibi tó ètò kù sí, a máa gba ọdún ẹ̀rọ náà. A máa gba ọdún ẹ̀rọ ní gbogbo àgbálá ayé náà ni. Gbogbo ibi tó kù sí ní ọdún ọlọ́jọ́, ọdún Ọ̀ṣun, ọdún gbogbo ẹ̀ wọ́n máa fún wa lọ́lídé wa. Gbogbo bí wọ́n ṣe ń ṣèjọba yẹn tí wọn kì í máa ń pe àwọn oníṣẹ̀ṣe sí tẹ́lẹ̀, wọ́n máa bẹ̀rẹ̀ sí máa pa oníṣẹ̀ṣe sí o. Kí gbogbo àwọn oníṣẹ̀ṣe náà ká lọ bá wọn máa lọ́wọ́ nú òṣèlú. Nítorí pé ẹni tó bá wà ń bẹ̀ òun ló ṣe ibẹ̀. Ẹni tó wà ń bẹ̀ ló ṣe ibẹ̀ o. Ẹ jẹ́ ká náà ká bá wọn wà ń bẹ̀. Mo wá kí gbogbo àwa olóyè ìṣẹ̀ṣe àgbáyé àti olóyè Ode-Ule City wípé ẹ kú àròtí o. Àwọn ìṣẹ̀ṣe wọn ni wọ́n fi sílẹ̀ o. Ẹ dàgbà ẹ dògbò. Iyì ní ti àrà o. Ẹ jagun yìí ní ti àrà. Ẹ máa níyì ni o. Gbogbo a máa níyì ni o. Gbogbo àwọn olórí ibikíbi tí wọ́n bá wà, ọkàn wọn á balẹ̀ o. Wọ́n á rí bá ti ṣe o. Wọ́n á rọ́nà gbégbà. Àwọn bàbá, ìyá gbogbo ọkàn wọn á balẹ̀ o. Wọ́n á rí bá ti ṣe o.
wàá ràn gbégbá o. Nísìnyí wọ́n ní àjọ wọn máa ṣe yà ni o torí igbó àti ọ̀sìn wọ́n jọ máa ń ṣeré títí alẹ́ ni àjọ wọn máa ṣe yà ni o àní ṣe yẹ̀yẹ́ o a máa bí sí àwọn ààrẹ sí a sì máa gbádùn yìí lórílẹ̀‐èdè ayé ó ṣe máa rí nìyẹn. Ẹ kú ọdún, ẹ kú ìyèdùn. The world shall be at peace. The food supply to most part of the world, like wheat, sunflower, and so many of these things come from that zone. So there's hunger moving around the world. Most countries that do not understand think it is their own country that is specifically involved. No, it is a worldwide issue. So, but when there is peace in Ukraine, you can share axis. All these Uzbekistan and things like that, there will be harmony and peace all around the world. And we pray that whatever is leading the North Atlantic Treaty Organization, NATO, to think that they can exterminate another wing of the world, all the Sheshe should get in them to enter their hearts and let them know that there should be peace. And once they know that it's peace, let them keep the peace. I also pray that wherever we have challenges in Nigeria, the only land of Isheshe, because Nigeria is the only land of Isese Agbaye. Whatever challenges we are having with insecurity, either through the Boko Harams or armies, through all forms of terrorism, should come to an end in Nigeria. All forms of terrorism should come to an end in West Africa zone. All forms of terrorism should come to an end in Africa, because it is when your neighbors are at peace, that is when your mind is at rest. I also say that all areas of friction, whereby there are issues that will easily be resolved within ourselves without any problem, are being made to look bigger than they are. Like the freedom of religion, freedom of expression, freedom of movement, everything should come to an end. We have actually dedicated this year to our members who are held captive in prisons for their religious beliefs and faith. We pray that all those that are involved to see the light of the day, all those that are involved should be released unconditionally, and all those that are making them to be held captive should think otherwise and know that we are all brothers and sisters, and that we are living in our land. And since we are living on our land, it is obvious that everybody has the right to participate in whatever religion or form they want to participate in. We should be moderate, and let everybody keep their faith, their religion, or their spirituality to themselves. You can try and make people think along with you, but if they don't agree with you, don't fight them. And as Isheshe people, we are practicing the system of Omoluabi. And being an Omoluabi means that you don't unnecessarily want to hassle others. So as we have dedicated this year to peace, harmony, freedom, justice, and ability to do what you want to do within the laws
of your Federal Republic of Nigeria or whichever country you are in, please let us be lawful. Let us not be lawless. Let us follow let us follow the basis of law abiding. So if we can do that, nobody will. Even if somebody offended you, try and make peace. Like we at this end, our ministry is ERO, which is peace, harmony, everything, development, everything. We wish everybody a very good year. So may all Isheshe bless all of us, bless all of you that listen to me, and bless all that participated in this year. So shall it be.